ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè yìí ti buwọ́ lu ẹ̀yáwó bílíọ̀nù $2.2 tí ààrẹ béèrè fún láti fi kojú ìṣòro ọrọ̀ ajé àti ìpèsè nǹkan amáyédẹrùn lórílẹ̀‐èdè yìí. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí aṣòfin àgbà Aliyu Wamako tó jẹ́ alága ìgbìmọ̀ tó ń ṣàmójútó gbèsè nílẹ̀ òkèèrè àti lábẹ́lé ní ilé ìgbìmọ̀ aṣòfin gbé àbájáde ìwádìí rẹ̀ lọ síwájú ilé. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àgbéyẹ̀wò lóríṣiríṣi, ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ìgbìmọ̀ ọ̀hún fẹnukò pé kí ilé lápapọ̀ buwọ́lu ẹ̀yáwó náà, léyìí tí ilé buwọ́lù láì fi àkókò ṣòfò. Igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin ìyẹn Jibrin Barau tó darí ilé kò ṣàìgbóṣùbà káre fún ìgbìmọ̀ ọ̀hún fún iṣẹ́ takuntakun tó ṣe. Wàyí o, bí ìjọba àpapọ̀ ṣe fẹ́ máa ná owó náà àti bí yóò ṣe lọ yóò jẹ́ fífi léde láìpẹ́. Láti jẹ̀gbádùn ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan síwájú sí i, ẹ darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.